irú bàtà wo ló wọ̀? irú bàtà wo ni Musa wọ̀ tọ́lọ́n fi wá sọ pé bọ́ bàtà ẹsẹ̀ rẹ ilẹ̀ tó mọ́ ló wà yìí? kì í ṣe gbogbo bàtà. kì í ṣe gbogbo bàtà. la lè bọ̀wọ̀ mọ́ṣáláṣí. la lè bọ̀wọ̀ mọ́ṣáláṣí. walaqad ẹ ò ní sùúrù. akramakumullah. orí tí Musa ń lọ jẹ́jẹ́ ni. Musa ń lọ jẹ́jẹ́ ni. Ọlọ́run tó sọ wípé ma tilka biyaminika ya Musa. qala hiya asaya atawakkau alayha wa ahussu biha ala ganami wa liya fiha ma'aribu ukhra. ìdààmú ló bá ma tilka biyaminika ló wí. ó wá ṣàròyé lọ wípé ọ̀pá mi ni mo fi ń dẹran ni mo fi ń wá oúnjẹ fẹ́ràn ni mo fi ṣé yẹn ló bí kí ni ń bẹ lọ́wọ́ ẹ̀ ni ọ̀pá àtò ìwà ṣàròyé kalẹ̀ ẹ̀ ó fi hàn pé ó bá a lójijì. Allahu Akbar. torí jẹ́jẹ́ ló ń lọ. inni anastu naran. la'alli atikum minha biqabasin aw ajidu ala an-nari huda. òun pẹ̀lú ìyàwó ló ń lọ sílẹ̀ ṣú. izra'a naran. ó wá rí iná kan lókèèrè. wa qala li ahlihim kusu. ó wá sọ fún ìyàwó àtà àwọn ọmọ tó kó dání ìpè omkusu ẹ̀yẹn dúró ń bì. inni anastu nara. mo fura pé mo rí òye iná kan lókèèrè. la'alli atikum minha biqabasin. bẹ́ẹ̀ ayé ń rí ìtànná kan mú jáde ń bẹ̀. aw ajidu ala an-nari huda. débẹ̀ amana. falamma ataha. nígbà wo débẹ̀. nudiya ya Musa. ẹgbẹ́ jẹ́jẹ́ ló ń lọ àwa pèpè Musa. inni ana rabbuka faqla'na alayka. èmi tí mo ń pè ẹ́ yìí lọ lọ́hùn ẹ̀. faqla'na alayka. wọ́n bàtà ẹsẹ̀ rẹ̀. innaka bilwadil muqaddasi tuwa. ààyè tó wà yìí ààyè tó mọ́ ni. wa ana akhtartuka. irú bàtà wo ló wọ̀? irú bàtà wo ni Musa wọ̀ tọ́lọ́n fi wá sọ pé bọ́ bàtà ẹsẹ̀ rẹ ilẹ̀ tó mọ́ ló wà yìí? kì í ṣe gbogbo bàtà. kì í ṣe gbogbo bàtà. la lè bọ̀wọ̀ mọ́ṣáláṣí. la lè bọ̀wọ̀ mọ́ṣáláṣí. kì í ṣe gbogbo bàtà la tún lè wọ̀. kì í ṣe gbogbo bàtà la tún lè wọ̀. ó yá tún nìṣó. wa ana akhtartuka fastami' lima yuha. innani ana Allahu la ilaha illa ana fa'budni wa aqimis salata li dhikri. gbogbo èyí ó lọ lábẹ́ pé jẹ́jẹ́ ló ń lọ. ìjẹni Ọlọ́run wọ́n máa ń ṣiṣẹ́ gbà á ni wọ́n ṣe tẹ̀sùbá wọ́n ṣe tìláwà tí wọ́n fi gbà á kì í ṣẹ̀ṣẹ̀. yóò tún níṣẹ́ oore mi. yóò tún níṣẹ́ oore mi tí ó ṣe ìṣe pé kó máa báyàwó níyàwó sùn àbí kó máa fi gbogbo ẹ̀ ṣe kó wá lóun fi ṣe gbogbo ẹ̀ ń fẹ́ fi ṣe gòkè rárá iṣẹ́ Ọlọ́run ni ó ṣe ìjẹ́ ànábì Ọlọ́run fúnra ẹ̀ ní máa ṣàwọn lẹ́ṣà la fi ń sọ̀rọ̀ Musa fún wa pé jẹ́jẹ́ ló ń lọ kọ́lọ́run tó pè é. ولقد ذكر الله في القرآن عدة آيات. Ọlọ́run ti sọ ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an. أوضح فيها بيان أوليائه. tó fi ṣàlàyé àwọn wòlíì ẹ̀. ومنها قوله الله ولي الذين آمنوا. ọ̀yá ẹ̀ wá kà á. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله ولي الذين آمنوا. àwọn mùmíní
mùmíní lẹ́rìí tí ó jẹ́ wòlíì. mùmíní lẹ́rìí tí ó jẹ́ wòlíì. Ọlọ́run sọ pé Allahu waliyyul ladhina amanu. èyàn ò lè jọ́rẹ̀ Ọlọ́run. èyàn ò lè jọ́rẹ̀ Ọlọ́run. kó máa wá ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́. kó máa wá ṣe tọ́lọ́run ò fẹ́. yukhrijuhum mina dhulumati ila nur. Ọlọ́run ló mú wọn jáde láti inú mọ́lẹ̀. mina zulumati ila nuri. láti inú òkùnkùn. òkùnkùn yìí zulumat kìí ṣẹyọ kan. zulmatul jahal ìran kan nìyẹn. àìmọ̀kan òkùnkùn ni. àìmọ̀kan òkùnkùn ni. zulmatul kufur. ìjẹ́kèfèrí òkùnkùn ni. ìjẹ́kèfèrí òkùnkùn ni. zulmatul faqri àìní òkùnkùn ni. àìní òkùnkùn ni. zulmatul marad. àárẹ̀ òkùnkùn ni. àárẹ̀ òkùnkùn ni. yukhrijuhum mina zulumati ila nur. yóò mú wọn jáde nínú àwọn ọ̀ràn òkùnkùn wọ̀nyí ila nur. kò sọ pé ila anwar. zulumati ni yẹn núrù yẹn yọkan ni. mina zulumati ila nur. yóò mú wọn kúrò ní òkùnkùn òkùnkùn èyí yóò wù tó bá jẹ́ ila nur lọ síbi ìmọ́lẹ̀. walladhina kafaru awliya'uhum at-taghut. àwọn tọ́ọ̀gì ni ọ̀rẹ́ wọn. yukhrijunahum minan nuri ila dhulumat. wọ́n mú wọn jáde kúrò nínú ìmọ́lẹ̀ lọ sínú àwọn òkùnkùn. Allahu Akbar. ulaika ashabun nar hum fiha khalidun. ká ìmọ̀ye àwọn tá a wí ashabun nar inú náà ni wọ́n wọ̀ ẹni iná ni wọ́n máa bẹ́ńbẹ̀ lọ gbére. wa qawluhu in awliya'uhu illa al-muttaqun. lẹ́yìn mùmíní ó kù muttaqin àwọn tó bẹ̀rù Ọlọ́run àwọn yẹn náà wòlíì Ọlọ́run ni wọ́n. ẹnìkan wa ma lahum alla yu'azibahumullahu wa hum yasudduna 'anil masjidil haram. wa ma lahum alla yu'adhibahumullahu wa hum yasudduna 'anil masjidil haram وما كانوا أولياءه إن أولياءه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما لهم ألا يعذبهم الله. kí ló ṣe tẹ́ ń wo wípé Ọlọ́run ò ní fìyà jẹ wọ́n. وهم يصدون عن المسجد الحرام. tafsiri là ń ṣe yìí kẹ́nìkan máa háàkì ẹ̀ ẹ wá yé pé Ọlọ́run ò ní mú ẹ má rò bẹ́ẹ̀. وما كانوا أولياءه. bẹ́ẹ̀ ni àwọn yìí ṣọ̀rẹ́ wa. إن أولياؤه إلا المتقون. àwọn tó jọ̀rẹ́ wa làwọn tó bẹ̀rù Ọlọ́run. ولكن أكثرهم لا يعلمون. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò dá wọn mọ̀. ويعرف بذلك أن المؤمنين والمتقين من أولياء الله الصالحين. àwọn tí irú iṣẹ́ tá à ń ṣe yìí bá dùn mọ́. àwọn tí irú iṣẹ́ tá à ń ṣe yìí bá dùn mọ́. àwọn muttaqun náà nù. àwọn olùbẹ̀rù Ọlọ́run nìyẹn. وهم من أولياء الله الصالحين. inú ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́. nínú ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́. ومعنى ذلك. ní sùúrù gbogbo iṣẹ́ tá à ń ṣe mọ́rkàzì. gbogbo iṣẹ́ tá à ń ṣe mọ́rkàzì yìí. à ń kọ́lé àbí à ń ralẹ̀ à ń ralé àwọn èèyàn ló ń ra. Allahu Akbar. àwọn wọn ń kọ́ à ń kọ́ àwọn èèyàn ló ń kọ́. Allahu Akbar. Allahu Akbar. ẹ rí ilé tí wọ́n kọ́ síbẹ̀
etí tó ti jámíà wà yẹn ní fùsùlù jámíà ilẹ̀ níwájú mọ́ṣáláṣí ni ló wà tẹ́lẹ̀. ẹnìkan ló pé òun fẹ́ kọ́ olóhun fẹ́ kọ́ nǹkan fún mi ó wá sọ́fíìsì mi ń jọ náà mo wá yọjú lójú bálkóní òkè ọ́fíìsì mi ẹ̀ mo ní kó máa bọ̀ mo ní ṣe orí ọ̀kan yìí ibẹ̀ ni kò kọ́ tó bá fẹ́ kọ́ sí. òun ló kọ́ 3 story tá a fi ṣe jámíà yẹn. ilẹ̀ ẹgbẹ́ lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ talé yẹn ilé yìí tẹ́ fẹ́ tà èló ni 25 million asanwó yẹn ẹnìkan kan bá sanwó ẹ̀ látinú Morkaz bí owó ta tùjọ la fi san àwa san tán ó kù ẹni tí ó kọ àbí tá a fi kọ ò ságbára tá a fi kọ ní Gbajabiamila tó bá wà èmi kàn mọ̀ pé ó wá òun kọ ok alhamdulillah kọ irú nǹkan tá à ń fẹ́ ń bẹ̀ 3 stories ni ń dọ́ tó wá kọ ó fi sólà kìíní síbẹ̀ ó gbẹ́ bọ́ọ̀hù síbẹ̀ ó hostel la fẹ́ fi kọ́ ó ṣe bẹ́ẹ̀dì sínú ẹ̀ ó ṣe gbogbo nǹkan sínú ẹ̀ ó àdìjọ́ tó fẹ́ wá sí yóò kọrúkọ bàbá ẹ̀ síbẹ̀ ok kọ́ síbẹ̀ ó kọ́ síbẹ̀ wá òun pẹ̀lú màmá ẹ̀ wájọ́ náà wọ́n wá sí màmá òun nínú láàrin ìjẹta àbáná ni màmá náà ṣe birthday ẹ̀mí màmá náà gùn ọlọ́run kò tún sàn lẹ́sàn rẹ̀ Gbajabiamila yẹn lọ Abdullatif Gbajabiamila hostel la fi ṣe Gbajabiamila yẹn ló tún wá ilé kan ilẹ̀ tó kù àti ilé tó wà ń bẹ̀ àti hostel àti hall òun náà ló ń ṣe lọ. Jazakallahu khairan. ẹni tó kọ́ jámíà àtàwí yẹn ó tún kọ́lé fún wa lẹ́yìn tààrà ara lé yẹn àdáwó ilé 3 ni àdáwó obìnrin ni tó kọ́ jámíà yìí fún wa tó kọ́ ilé yẹn fún wa lẹ́yìn kọ́lọ̀ ń kó pẹ̀lú ẹ̀ ọlọ́run máa dúró tì àwọn ẹni ọlọ́run nù àwọn ẹni ọlọ́run nìyẹn tán bá ti rí ṣe ọlọ́run tó bá ti délẹ̀ wọ́n á dìde láti ṣe wọ́n á fowó ṣe wọ́n á fẹ̀mí ṣe wọ́n á fi gbogbo ara ṣe àwọn ẹni ọlọ́run. èyí tá a tún rí páànù ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ lábẹ́ páànù ẹ̀ wọ́n ń pín ṣáádà ń bẹ̀ Sheikh Adam ló ń lò a fi ń ṣe ṣáádà a dẹ̀ máa fi ń ṣe a máa ń kí dì ń bẹ̀ tó rò máa ń pọ̀ Al-Hujjaj Abdul Jalil Animashaun
lòun náà wá bí lóní pé èwo ni ẹ fún mi níbi tí mo lè kọ́. òun náà ló ń kọ́ lọ́wọ́ yẹn. wọ́n ti kùn wọ́n ti kàn án. alhamdulillah. in tí ó lórí pa lórí ilẹ̀ òun làwọn ṣe yẹn. ohun tí ó ní orí pa lórí ilẹ̀ òun ni àwọn ṣe yẹn. so wọ́n ṣe wọ́n kọ́ mọ́ṣáláṣí. wọ́n kọ́ mọ́ṣáláṣí. fáwọn wo ni àwọn tí ó máa dàlúrú. wọ́n kọ́ mọ́ṣáláṣí fáwọn tí ó máa dàlúrú. wọ́n ra mọ́tò. wọ́n ra mọ́tò fáwọn tí ó máa dàlúrú. fáwọn tí ó máa da ìlú rú. ṣé mi ilé yẹn ó wà fowó tán. ṣé àwọn bàbá wa ilé yẹn ó wà fi owó tán. tó bá ti há 100,000 fún àfa kọ̀ọ̀kan yóò wá fún mi ní 2 million. ṣé yẹn ni nǹkan tí mò ń rán àbí yẹn ni nǹkan tí mò ń jẹ. ẹ̀tàn nìyẹn. ẹ̀tàn nìyẹn. àwọn àtọ́yà barak ẹ ṣáàjẹ́ ń fún wọn ní nǹkan kan yóò jọ wọn lójú. ìyẹn ò jọ wá lójú. kò jọ wá lójú. ìnìṣó. ويعرف بذلك أن المؤمنين والمتقين من أولياء الله الصالحين. ó fi wá hàn wá pé المؤمنون والمتقون من أولياء الله الصالحين. ومعنى ذلك أن أولياء الله موجودون في سائر طبقات الناس. iṣẹ́ ni tẹ́rí tó wé láwàní. iṣẹ́ ni tẹ́rí tó wé láwàní. ló ń jẹ́ wòlíì o. ló ń jẹ́ wòlíì o. iṣẹ́ ni tẹ́rí tó dárúgbọ̀n sí. iṣẹ́ ni tẹ́rí tó dárúgbọ̀n sí. ní jẹ́ wòlíì. ní jẹ́ wòlíì. àpẹẹrẹ wòlíì kọ́ ẹ̀. àpẹẹrẹ wòlíì kọ́ nìyẹn kì í ṣe láwàní kì í ṣe rùngbọ̀n kì í ṣe agbádá ńlá tán kó ṣẹ́ sí. بل موجودون في سائر طبقات الناس. ni mo sọ mo mú ọ̀rọ̀ Sayyidina Ali wá. إن الله أخفى ثلاثا في ثلاث. Ọlọ́run tọ́jú nǹkan mẹ́ta pamọ́ sára nǹkan mẹ́ta. أخفى رضاءه في طاعته. أخفى رضاءه في طاعته. ìyọ́nú ẹ̀ ó tọ́jú ẹ̀ pamọ́ sára ìtẹ̀lé tiẹ̀. ولا تحقرن من الطاعة شيئا. má fojú kéré ìtẹ̀lé tọ́lọ́run kankan. لعل رضاءه فيه. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyọ́nú ẹ̀ wà. وأخفى سخطه في معصيته. ó fi ìbínú ẹ̀ pamọ́ sára nǹkan mẹ́ta sára ẹ̀ṣẹ̀. فلا تحقرن من المعاصي شيئا. má fojú kéré nǹkan kan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni. لعل سخطه فيه. bóyá bẹ́ẹ̀ nínú ìbínú Ọlọ́run wà. وأخفى أولياءه في عباده. ó tọ́jú àwọn ẹni ẹ̀ sínú àwọn ẹ̀dá ẹ̀. فلا تحقرن من الناس أحدا. má fojú kéré ẹnìkan. لعله ذلك الولي. ó ṣeéṣe kó já sí pé ẹni tó fojú kéré yẹn gan-an ó ní wòlíì. الذي لو أقسم على الله لأبره. so fi sáírì tọ̀bàkọ́t. موجودون في سائر طبقات الناس. gbogbo ìpele táwọn èèyàn wà ló ti lè rí wòlíì. ما داموا متصفين بالإيمان والتقوى. lópin ìgbà tí wọ́n bá mú ìmánì dání tí wọ́n gbá mú tí wọ́n gbá ìbẹ̀rù Ọlọ́run mú wọ́n lè jẹ́ wòlíì. فبذلك. o lè rí nínú àgbẹ̀. o lè rí wòlíì nínú àgbẹ̀. o lè rí nínú ẹni tí ń tajà o lè rí nínú ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ni. má torí wípé bóyá kò ní sáwí àbí kò ní jàmọ́ torí ẹ̀ kì í ṣe wòlíì Ọlọ́run bí ó bá wọ Ọlọ́run ní ti máa yọ wòlíì rẹ̀. Inshallah. وبذلك يوجد الأولياء من التجار والصناع والزراع. a lè rí wòlíì Ọlọ́run lára àgbẹ̀. a lè rí wòlíì Ọlọ́run lára àgbẹ̀. والتجار. a lè rí lára olówó. a lè rí lára olówó.
والصناع a lè rí lára iṣẹ́ ọwọ́ a lè rí lára oníṣẹ́ ọwọ́ ما داموا على الإيمان والتقوى lópin ìgbà tó yá sí pé iṣẹ́ tó ń ṣe yẹn lójúmọ̀ pé jẹ́ pé ìgbà tó ṣe iṣẹ́ tó ń ṣe yẹn lórí ìbẹ̀rù Ọlọ́run àti lórí ìbẹ̀rù Ọlọ́run àti ìpáyà Ọlọ́run ni. كما يوجد الأولياء من أهل العلم والذكر bẹ́ẹ̀ láṣẹ rí والعبادة wòlíì من أهل العلم lọ́dọ̀ onímímọ̀ والذكر àti lọ́dọ̀ alázìkìrí والعبادة àtẹni tó ń sin lọ́hùn والجهاد àtẹni tó ń ṣe jihad إذا ما اتصفوا بالإيمان والتقوى lópin ìgbà bá ti lè ròyìn wọn pẹ̀lú ìmánì àti bẹ̀rù Ọlọ́run. وعلامة الأولياء àpẹẹrẹ tá a fi mọ̀ أن يحافظوا على الفرائض nípa àkọ́kọ́ kò ní ra ọ̀ranyàn tọlọ́hun kò ní ra láre. àkọ́kọ́ tá a fi mọ wòlíì ni pé ọ̀ranyàn tọlọ́hun kò ní ra láre. وأن يجتنبوا الكبائر wòlíì ẹ̀ sì rí i pé yóò jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá wòlíì ó ó ń jìnnà bà sí tèèyàn jẹ́ kò ní bà tèèyàn jẹ́ níkọ̀rọ̀ níkọ̀rọ̀. yóò wá bọ́ta pé àwọn wòlíì ní rárá. ثم أن يتقربوا إلى الله بالنوافل في الصلاة والصيام nàwáfílì yẹn kì í ṣe dandan kó jẹ́ náfìlà wípé nàwáfílì tó ń ṣe bóyá náfìlà ẹ̀ ló pọ̀ nàwáfílì ni àwọn èlé iṣẹ́ في الصلاة والصيام pẹ̀lú àwẹ̀ pẹ̀lú kì í tún ṣàwẹ̀ أو الصدقات o lè ṣe sàárà والحج o lè lọ sí hajj أو في كل ذلك جميعا so lára gbogbo àwọn nǹkan wọ̀nyí وكل nàwáfílù ó ṣojúlówó ọ̀ranyàn ó ti dúró báyìí nàwáfílù yẹn ni àwọn èlé iṣẹ́ tí kìí ṣe dandan pé náfìlà ló yàn nàwáfílì ni àwọn èrè iṣẹ́ àwọn èlé iṣẹ́ tí kìí ṣe dandan kó jẹ́ náfìlà kó jẹ́ pé náfìlà ló yàn àwọn èlé iṣẹ́ míì tí ó tún máa ṣe láti máa fi wójú rí Ọlọ́run òun náà ni nàwáfílì kìí ṣe dandan kó jẹ́ pé ó yan náfìlà 3 4 tí ó máa wá pariwo pé 100 mẹ́wàá ni mọ̀ kílẹ̀ tó mọ́. ohun ẹ̀yìn àbí ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. àìpé bùṣeré tó ń ká ẹ̀ kìrá kan ni tó ń ká الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة. bùṣeré dùnìyà bùṣẹ̀rà méjèèjì ni irú ẹ̀ náà ni anẹ́rù àti anẹ́rù méjèèjì ni lahum adhabu nir àti lahum adhabu nar الفتح والإمالة bẹ́ẹ̀ni ọ̀ya وكل من كان على هذه الصفات gbogbo ẹ̀ tó bá wà lórí àwọn ìròyìn tá à ń wí كان من أولياء الله الذين لا خوف عليهم